Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ pé Pẹ̀lúmi Òdùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ kú gbogbo ìgbà wa bí ẹ ṣe ń bá wa kálọ, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. Emmanuel Olúwatómọ̀ Àjíbádé ni orúkọ oníròyìn fún títí òní. Ìròyìn tí mo mú wá fún yín ni àwọn ọmọ ogun ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí kan ní Borno. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ogun Nàìjíríà ti dá ìkọlù àwọn afẹ́fẹ́ dúró ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ. Àwọn ọmọ ẹgbẹ́ ológun náà gbìyànjú láti kọlu ibùdó àwọn ọmọ ogun ṣùgbọ́n wọn kò lè ṣe àṣeyọrí. Nígbà tí àwọn afẹ́fẹ́ náà ń gbìyànjú láti wọ ibi tí àwọn ọmọ ogun wà, àwọn ọmọ ogun fèsì sí wọn. Ìjà bẹ̀rẹ̀, àwọn ọmọ ogun sì lo ohun èlò tí wọ́n ní láti dá ìkọlù náà dúró. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe sọ, ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ológun náà ni wọ́n pa nínú ìjà náà. Wọ́n tún sọ pé àwọn míì sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà. Ìkọlù náà jẹ́ ọ̀kan lára àwọn ìsapá àwọn ẹgbẹ́ ológun láti kọlu àwọn ibùdó ọmọ ogun àti láti fa ìbẹ̀rù láàrin àwọn aráàlú. Ṣùgbọ́n àwọn ọmọ ogun sọ pé ó ṣe pàtàkì, ó sì sọ pé wọ́n ti múra sílẹ̀ láti dá irú ìkọlù bẹ́ẹ̀ dúró. Wọ́n ní ààbò àwọn ọmọ ogun àti àwọn aráàlú ní ohun tó ṣe pàtàkì jùlọ fún wọn. Àwọn olùgbé agbègbè náà sọ pé ìṣẹ̀lẹ̀ náà fa ìbẹ̀rù fún àwọn ènìyàn tó wà nítòsí. Wọ́n ní àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń wá ibi ààbò nígbà tí wọ́n gbọ́ ariwo ìjà. Lẹ́yìn tí ìkọlù náà parí, àwọn ọmọ ogun ṣàyẹ̀wò agbègbè náà láti rí i pé kò sí ewu mìíràn tó kù. Àwọn aláṣẹ tún tọpa àwọn ọmọ ẹgbẹ́ ológun tó sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní iṣẹ́ náà máa tẹ̀síwájú títí di ìgbà tí wọ́n fi mọ ibi tí àwọn tó sálọ wà. Borno ti jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ìṣòro ẹgbẹ́ ológun ti ń bá fún ọ̀pọ̀ ọdún. Ìṣòro náà ti kan àwọn ìdílé, àwọn àgbẹ̀ àti àwọn ará ìlú. Àwọn ará ìlú ti máa ń pe ìjọba pé kí wọ́n túbọ̀ ṣiṣẹ́ lórí ààbò kí àwọn ènìyàn lè padà sí iṣẹ́ àti oko wọn láìsí ìbẹ̀rù. Àwọn amòye lórí ààbò sọ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ọmọ ogun àti àwọn aráàlú ṣe pàtàkì gan-an. Wọ́n ní àwọn aráàlú lè ran àwọn ọmọ ogun lọ́wọ́ pẹ̀lú ìròyìn tó bá kan ààbò. Wọ́n tún rọ àwọn ènìyàn pé kí wọ́n má ṣe tan ìròyìn tí kò dájú ká. Wọ́n ní ìròyìn tí kò péye lè fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀. Àwọn olórí ìbílẹ̀ máa ń pe àwọn aráàlú pé kí wọ́n máa bá àwọn ẹ̀ka ààbò ṣiṣẹ́ pọ̀. Wọ́n ní gbogbo ènìyàn fẹ́ kí àlàáfíà padà sí agbègbè náà. Ní báyìí, àwọn ọmọ ogun tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn láti dáàbò bo àwọn aráàlú àti àwọn ibùdó wọn. Ní ìparí, ìkọlù àwọn afẹ́fẹ́ sí ibùdó ọmọ ogun ní Borno kò ṣàṣeyọrí. Àwọn aláṣẹ sọ pé ọ̀pọ̀ àwọn tó kópa nínú ìkọlù náà ni wọ́n pa, àwọn yòókù sì sá lọ. Àwọn aráàlú retí pé àwọn ìsapá àwọn ọmọ ogun yóò mú kí ààbò túbọ̀ dára sí i ní ìlú Borno kí àwọn ènìyàn sì lè gbé ìgbésí ayé wọn ní àlàáfíà. Ẹ ṣé, báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.